àtúntò bọ́ sí wíńtà báyìí gbogbo ẹ̀ máa tó máa ṣe kí ni everywhere kọ́ a máa tutù láìpẹ́ nísìn àbí báwo ló ṣe rí sí ẹ́ àti bọ́ sí wíńtà táwa máa gbé jákẹ́ẹ̀tì kiri nínú London ṣé gbogbo ẹ̀ ń dùn ṣé gbogbo ẹ̀ ń dán àtúntò fẹ́ wọ weekend it's another weekend olóyin àtúntò ń lọ mú weekend báyìí Hmm? gbogbo ẹ̀ kọ́ busy ni orí Twitter gbogbo ẹ̀ ó kàn ń gbóná látàárọ̀ ni gbogbo social media wà lockdown everywhere is on a total lockdown mo rí pé àwọn ọlọ́pàá gan ti ń give update lórí ikú Mohbad ó lágbára o ẹ̀yin tẹ́ wà Nàìjíríà a tún wọ weekend lọ má lọ rìnrìn gbèrègbèrè kí Fúlàní má lọ jí ẹ gbé o tó wá lọ rìn gbèrègbèrè wọ́n jí ẹ gbé nìyẹn o má lọ yẹ kó jí ẹ gbé o àbó òye nísìn má lọ rìnrìn gbèrègbèrè rárá àwa ti dùn ti wà on the road as usual àti wà on the road so weather yẹn ti ń drop díẹ̀ ó máa kọlu mọ́tò yìí o boys wọ́n yẹ pé dírẹ́fà Nàìjíríà mo rí accident kan tó ṣẹlẹ̀ ní fídíò kan mọ̀ tẹ̀ mọ́ ṣé Nàìjíríà ní incident ti ṣẹlẹ̀ ni Hmm. mo ti post fídíò yẹn ó wà lórí Twitter ẹni tó bá lọ confam ẹ̀ mo fi mọ̀ bí i Nàìjíríà ní incident ti ṣẹlẹ̀ ló fa traffic rẹpẹtẹ báyìí ẹ́ hey, Africa ní human sympathy kankan rárá kò sí human sympathy fídíò yẹn ó wà terrible ó wà lórí Twitter mo lè post ẹ̀ sórí Facebook wọ́n lè lọ block mi accident ṣẹlẹ̀ òkú sùn lọ rẹpẹtẹ àwọn èèyàn dẹ̀ ń gún epo Ọlọ́run ọba animalistic ní continent the total animalistic ni telling you torí pavement ẹ bó ṣe rí pavement lélẹ́yìí o torí pavement torí yàtọ̀ pavement torí ibi tí títì wà torí pavement torí street light nìyẹn torí pavement street light tún nìyẹn torí street light torí títì ni pavement lélẹ̀ ìyàtọ̀ tó wà níbẹ̀ nìyẹn ní location 0 kò sí títì gbogbo títì ti bàjẹ́ pátápátá no títì kọ̀ọ̀kan dẹ̀ ló ní iye speed tó gbọ́dọ̀ máa lọ kẹ má bàa pa àwọn èèyàn sórí 20 miles zone so ìyẹn la ṣe ń sọ fún wa pé àwa ànídákẹ́ níṣẹ́ méjì enlightenment lójoojúmọ́ ni enlightenment àbọ̀rọ̀ mọ̀ yẹ nísìn enlightenment lójoojúmọ́ how you doing sir
ẹ enlightenment lójoojúmọ́ nídìí wọ́n á ra nǹkan kan ní wọ́n á ra nǹkan kan ní ọ dry cough dry cough mama mi yóò papi yóò send down the rain dry and sticky cough náà pélé náà ló máa fẹ́ ṣiṣẹ́ yẹn mo ní mama yóò mo ní send down the rain send down the rain oh. Mo ní mama mi yóò mo ní papi yóò mo ní send down the rain send down the rain oh. Lẹ́yìn náà ló máa ṣiṣẹ́ yẹn dry and tickly cough non-drowsy ní ọba ní tí cough bá ń ṣèyàn ìjọba ń ṣèyàn mama mi yóò prapi yóò mo ní kó send down the rain sorry mo ní mama mi yóò mo wá sọ pé papi yóò ó dá mo ní send down the rain send down the rain àwọn akọ fún ní èlò mìíràn ọjà ṣe báyìí mò ń bọ̀ yìí tèmi ẹ̀ má bínú mama mi yóò mò ń bọ̀ yìí tèmi ẹ̀ níṣòro ẹ̀ má bínú mò ń bọ̀ tí mo fẹ́ rà àti ra tí mo fẹ́ rà ní tí mo wá rà lélẹ̀ mo ti sanwó ẹ̀ bó ṣe wà yẹn tó bá sanwó ò lè mú jáde àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn nítorí ẹ̀ mo wá ta lélẹ̀ mama mi yóò papi yóò send down take care sórí gbogbo ẹ̀ tó ti rí báyìí mama mi yóò mo ní papi on the rain send orí náà gbogbo àdúgbò ló ní street light ìtọ̀dọ̀ tiẹ̀ mama mi yóò mo ní papa kì lè cross nísìnyí lọ cross níwájú mama mi yóò papi yóò àwọn tv tó máa ń kó wá nàìjíríà lélẹ́yìí o torí wá nísìn second hand wá ju wá nàìjíríà nísìn wá yọ engine nínú ẹ̀ lórí bọ́ ti jù nù báyìí ó ti fọ́ screen yẹn ti fọ́ so àwọn kan á gbélé nísìn á ju wá sí nàìjíríà mama mi yóò papi yóò send down the rain send down the rain mama mi yóò papi yóò àwọn èèyàn ń ṣiṣẹ́ lọ àwọn boys ń jáde lálẹ́ wọ́n ti ń ṣàrùn wọn bẹ̀ yẹn wọ́n ti ń ṣàrùn wọn lórí ìlú tó bá ti sí iná tó síná báwo lẹ ṣe fi build security yẹn ẹ máa try gan torí gbogbo títì yẹn bó ṣe tẹ̀ torí bó ṣe tẹ̀ lọ títì lélẹ̀ inú títì tá à ń fẹ́ máa wá nílẹ̀ yorùbá lélẹ̀ òun ṣe títì jàgbàjàgbà pavement lélẹ̀ torí pavement yẹn wá rí títì yẹn torí pé ó ní lining gbogbo nǹkan ló létò kò yẹ nísìn àwọn tó bá ní
disability challenge eléyìí la máa ń lò. Tó bá ti dé bí bàbá ti gbégi wọn sí bíbá á fún wọn ní impression pé yes, á sọ pé look right kó tó cross. Kò yẹ nísìn wàá nílùú jágbajàgba ní Nàìjíríà. Kò yẹ nísìn in tó ń jẹ́ kí safety wà. Àbúrò mọ̀ yẹ nísìn ṣòro lè nísìn bó ṣe wà báyìí. Ṣòrí ó ti sọ pé kámẹ́rà wà in operation o, so kó lè tètè yá mọ̀. So tó bá máa ṣe mess kó yá mọ̀ pé kámẹ́rà máa pick ẹ. Àbúrò mọ̀ yẹ nísìn very very important. Ìlú tó bá ti sí security kò lè operate 24 hours. Àbúrò mọ̀ yẹ nísìn so wá expect torí àwọn tó ń ṣe tire shop níbẹ̀ yẹn, torí tire shop yẹn níbí báyìí àwọn mechanic tó ń tún mọ́tò ṣe òun làwọn eléyìí. Àwọn mechanic tó ń tún mọ́tò ṣe òun làwọn eléyìí. Kò yẹ nísìn. So ìlú tó bá ti ní security forget ẹ̀, eré ìpálẹ̀ ń ṣe. Ẹ kọ́kọ́ deal pẹ̀lú security yẹn. Ìyẹn lọ ṣe fẹ́ ṣe state police. Now ìwọ wo ṣọ́ọ̀ṣì nísìn, everybody ti sùn, everybody ti lọ́lé lórí church nìyẹn nísìn. Àwa nísìn gbogbo ọjọ́ Friday báyìí gbogbo church àti wà lockdown nílẹ̀ Yorùbá. Ariwo ni Jésù gbá gbó lójoojúmọ́. Torí pé church ni torí pé church ni torí pé everywhere ti lock, torí pé kò sẹ́yẹ níbẹ̀, torí gbogbo ẹ̀ tó ti lock, torí náà everywhere ti lock. Bóyá yàn bí méjì mẹ́ta lè wà nù building yẹn but everywhere sórí church nìyẹn. O ṣáà torí symbol lókè. So tó yẹ kí wọ́n máa béèrè ni pé kí ló dé títí wá yàtọ̀. Àbúrò mọ̀ yẹ nísìn torí church nìyẹn, everywhere complete lockdown. Kò ń ṣe pé wọ́n ti o, ó yẹ nísìn but at least torí building yẹn is a complete lockdown and is a private property. Mo lè wọnú bẹ̀ bó ṣe wà yẹn. So o ṣáà ti rí symbol lókè, o ti rí symbol church. Torí pé church yẹn náà tóbi. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé eléyìí nísìn ó ní service for humanity ti Nàìjíríà àmọ́ tó ń ṣe. Àwa rẹ̀ sọ fún yín ẹ máa ní ká shut up. Torí everything under lock and key ni torí church. Ṣé wọn náà ṣáà rí lọ sí everywhere ní Nàìjíríà nísìn láfíríkà ariwo gbà ní ariwo gbòs. Ọtí bayé jẹ́. So anyway ẹ̀yin tèmi kò sáré stroll jáde ni padà lọ sínú ilé mi. So àdúrà wa gbà, struggle continue ni, struggle continue, and we are in this struggle to win. So we are in this struggle to win. Òun lọ̀rọ̀ tó wà ńbẹ̀. So sorry pavement. So ṣé wọn náà ṣáà ń rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ. So kò yẹ nísìn wàá wọ ẹgbẹ́ kó tó máa cross o. So àbá ń sọ fún yín pé Nàìjíríà kò ń ṣe country. Wọ́n prepare Nàìjíríà pé kó work. Yes, nígbà Western region ó máa work but for ìgbà táwa nísìn kò lè work. All right o, èmi ń lọ nìyẹn, a tún máa ríra later. Mo kí gbogbo ilé o, àdúrà wa gbà o. Ọlọ́run jẹ́ kí Tinubu ṣe fún yín o àti Ṣètìmá ọdún náà máa fix Nàìjíríà. Ọlọ́run jẹ́ kó rí fix o. Àwa ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Àwa máa monitor látòkèrè. So ẹ tó bá dẹ̀ fi lọ Nàìjíríà good luck to them. So bó ṣe jẹ́ nìyẹn.